Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Mufti-Iwo ṣe mọ̀ wípé àwọn èèyàn lamẹ́ríkà náà wà lórí mídíà ni ṣe mọdún tí ìrànṣẹ́ yìí ti ń pe ogun pé kógun máa bọ̀ ní Nàìjíríà. ní agbára sọ gbọ́dọ̀ náà ìfẹ́ sọnù láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn ṣẹ́gbẹ́ kí amẹ́ríkà mẹ́bọ kọ́ mẹ́bọ ìlú wọn lamẹ́ríkà wọ̀ rí tó nítumọ̀. mo wá rán yín létí ni gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sheikh ẹ̀yin sehu ẹ̀yin imam ẹ̀yin afa tẹ wá ń jáde tẹ ní ìjà ẹ̀sìn ló ń bọ̀ wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn ilẹ̀ ní tẹ ní christian lọ́lọ́ ránṣẹ́ pé wọ́n làbọ̀ mo wá rán yín létí ni torí ìpẹ́ gbàgbé ọ̀rọ̀ torí pé alábòsí ni yín bẹ́ẹ̀ ṣe wà yẹn. nígbà táwọn pastors ń sọ̀rọ̀ ń sìn pé wọ́n pa wá ẹ wá dúró àwọn tó wọ́n pa ń plẹ̀tù Abubakar Gumi yìí náà ló sọ wípé over his dead body ni christian máa rúlẹ̀ Nàìjíríà yìí. bàbá Takuti-Jesu ti sọ̀rọ̀ sókè ohun tí ó sọ náà ni pé àwọn mùsùlùmí pé ṣoṣo wọ́n sì rí ṣoṣo wọ́n ní pàápàá jùlọ Mufti-Iwo olóńsọ nígbà kan pé ogun ti bẹ̀rẹ̀ báyìí ló sì kó àwọn èèyàn lẹ́yìn ló sọ pé àwọn sọ̀pọ̀tì àwọn ọmọ ìyá àwọn ní Iraq ńgbà náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà kan rí pé kí àwọn ọmọ mùsùlùmí kí wọ́n lọ ra ìbọn kí wọ́n lọ ká odò wíwẹ̀ nítorí pé ogun ẹ̀sìn ń bọ̀ dẹ̀dẹ̀ ṣùgbọ́n báyìí o ńgbà tí Mufti-Iwo wá gbọ́ pé Trump ń bọ̀ láti wá jàjà nítorí ẹ̀sìn àti pẹ̀lú pé bí wọ́n ṣe ń pa àwọn onígbàgbọ́ ló wà ní rárá o àfi kó má wá o pé ohun àlùmọ́ọ́nì wa ló wá jì. bàbá Takuti-Jesu sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú èyí tí Mufti-Iwo sọ ṣùgbọ́n ní báyìí o Imam Kabir bàbá sọ̀rọ̀ sókè ó náà ti wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ó ní ká má parọ́ ká má jalè wọ́n pa àwọn onígbàgbọ́ lóòótọ́ ṣùgbọ́n wọ́n pa àwọn mùsùlùmí náà ó fohùn sáké ó sọ̀rọ̀ tó pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ farabalẹ̀ ká gbọ́n tí wọ́n wí bọ́bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá bá ti jólólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lójú ẹ̀ èyí tí ó mọ̀ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já share ẹ̀já like ẹ̀ ẹ̀já comment lórí ẹ̀ àwa náà ó sì máa dá padà fún yín. ránṣẹ́ sí ogun pé kógun máa bọ̀ ẹ̀lúlú ni tó fẹ́ nu ara rẹ̀ pé òjò tí kò mọ̀ pójò sì máa pa náà. Palestine ń jà lọ́wọ́ ó tún gbé flag Palestine ó tún ṣèwọ́de Palestine ní Nàìjíríà ìjọba dẹ̀ wà nílùú wọn rí nǹkan kan ṣe sí. Islamist terrorist Boko Haram kí ni wọ́n gbé síwájú Islam ló sọ gbogbo àwọn pípù yìí gbogbo aná làwọn fídíò wáì tí wọ́n ní tàbí ẹ̀ wípé àwọn Muslims ni wọ́n gbé ọmọnìyàn báyìí wọ́n gbé síwájú kámẹ́rà báyìí wọ́n dẹ̀ bẹ orí ẹ̀ wọ́n dẹ̀ máa fa idà sókè Allahu Akbar Allah ṣé Christian ló máa ń sọ Allahu Akbar ṣé àwọn Júù ni wọ́n sọ Allahu Akbar sáwọn oníṣògo ni wọ́n sọ Allahu Akbar ẹ jẹ́ bọ́dọ̀ sọ tọ̀rọ̀ náà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ ẹnu dé sí gbogbo ènìyàn mo gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà ẹ má jẹ́ àfòyẹ ẹ má jẹ́ àjáyà ẹ kíyèsí ẹni tí ò jẹ̀gbì kò ní kúgbì bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà mo gbà ládùúrà gbogbo ẹ̀yin olóòótọ́ olódodo tẹ́ ẹ jẹ́ alálàáfíà lórúkọ Jésù ẹ̀mí wa ẹ̀jẹ̀ wa ọmọ wa ayáwó ọkọ wa kò ní bá ogun lọ in Jesus mighty name amen. mo wá rán yín létí ni gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ̀yin sheikh ẹ̀yin sehu ẹ̀yin imam ẹ̀yin afa tẹ wá ń jáde tẹ ní ìjà ẹ̀sìn ló ń bọ̀ wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn ilẹ̀ ní tẹ ní christian lọ́lọ́ ránṣẹ́ pé wọ́n làbọ̀ mo wá rán yín létí nítorí ìpẹ́ gbàgbé ọ̀rọ̀ torí pé alábòsí ni yín bẹ́ẹ̀ ṣe wà yẹn alábòsí ni ìran yín látòkè délẹ̀ ẹ lóòótọ́ rárá alábòsí ìka ènìyàn ni yín bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ jẹ́ ń fi ọkùnrin hàn yín Mufti-Iwo ṣe mọ̀ wípé àwọn èèyàn lamẹ́ríkà náà wà lórí mídíà ni ṣe mọdún tí ìrànṣẹ́ yìí ti ń pe ogun pé kógun máa bọ̀ ní Nàìjíríà ogun dé tán Mufti-Iwo ó wá ń gbọ̀n létè ó wá ń gbọ̀n lẹ́nu ó wá ń sá kíjokíjo ó wá ń da gbogbo ẹ̀rù mọ́ra wọn só ti gbàgbé nígbà tó gbé flagi Islamic nation sókè tó wọ́de Islamic nation ìwọ sọ pé rọ́ ni kí wọ́n á mú gbogbo fídíò ẹ̀ wá àbẹ́yìn tẹ́ ń wò yẹn ẹ sọ pé rọ́ ni ìgbà tó ní ẹ fẹ́ Yorùbá nation pé Islamic nation lẹ́fẹ́ Muslim country lẹ́fẹ́ ó gbé flag ẹ̀ sókè ó pa àwọn èèyàn ẹjọ́ ṣèwọ́de apariwo wọ́n ṣe bí aláìgbọ́ gbogbo àwọn àgbà mùsùlùmí wà ń bẹ̀ wọn àdá ọlẹ́kùn wọn ń tì ọ́ lẹ́yìn àtọba àti joyè nílùú Ìwó wọn ń tì ọ́ lẹ́yìn ó tún fò fẹ̀rẹ̀ ó ṣe gàdà ẹ tún gbé àwọn kan wá láti Arab BS-men ni wọ́n ní bí Boko Haram ní ìgbà tá a rí ta challenge yín ẹni wọ́n wá gbẹ́ kànga ni ẹni wọ́n ń ṣèrántí òkú ìyá wọn wọ́n wá gbẹ́ kànga gbogbo ẹ̀ ló ní fídíò gbogbo ẹ̀ ló lákọsílẹ̀
lákòókò tí àwọn èèyàn ń pa àwọn èèyàn lọ́wọ́ lẹ́gbàá wọn lálejò tẹ́ ni wọ́n wá gbẹ́kànga ni. Ó tún bù ṣe gàdà ìwọ mufti kan náà torí mo gbàgbọ́ kó ń la gbẹnu sọ yín lẹ̀ Yorùbá ẹni bọ̀ tó bá pè ní mufti ó la gbẹnu sọ yín olóránṣẹ́ sí Ogun pé kógun máa bọ̀ ẹ̀lúlú ni tó fẹnu ara rẹ̀ pé òjò tí kò mọ̀ pójò sì máa pa òun náà. Palestine ń jà lọ́wọ́ ó tún gbé fúláàgì Palestine ó tún ṣèwọ́de Palestine ní Nàìjíríà ìjọba dẹ̀ wà nílùú wọn rí nǹkan kan ṣe sí. Ó tún bù ṣe gàdà ó tún jáde ó ní kí wọ́n lọ máa kọ́ gbogbo ọmọ ilé kéwú àtàfà kán lọ máa kọ́ wọn ní ìbọn yínyìn kán dẹ̀ máa kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ̀dò wípé ẹ fẹ́ jagun. Ìwọ yìí ló ń kọ lẹ́tà sógun láti ẹjọ́ yìí só yẹ kó sáfógun ni. Gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti máa mú yàn bíi méjì mẹ́ta wá nínú yín tó ti ránṣẹ́ pogun lọ́jọ́ tó ti pẹ́. Kristẹni wá dákẹ́ àwọn ọba yín jagun. Ìkànnì tá a bá dúró àwọn bá ń gbà ní ànágá sí àbí kí náà àgùn sí àbí burúkú ẹ̀ ṣe ń jẹ́. Sọ yẹ kán lọ ránṣẹ́ pé ààrẹ Amẹ́ríkà àwa kọ́ la ránṣẹ́ pé Kristẹni kọ́ ló ránṣẹ́ pé tádùn àwọn ọba gbẹ̀ ní Kristi ò ní lọ wọnú wọn l'Amẹ́ríkà lọ kí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bì lára gbígbà àdúrà ní tẹ́ ẹ̀ bá mọ̀. Náà ó tún bù ṣe gàdà lẹ́yìn tó ní kán kó bọn pé ẹ ti ra àbọn jọ ni oníkan mọ́tàfà kan máa ń lo rọ́bà wípé ogun jíjà yìí ogun ìbọn ni. Àwọn òsì mọ̀ pé ń dáná ogun lábẹ́lẹ̀ àmọ̀ pé ń dáná ọ̀tẹ̀ àmọ̀ pé ń dáná wàhálà. Ọwọ́ bọ́ta nísìnyí òun pariwo wípé national resources wa náà fẹ́ wá gba ọrọ̀ ajé wa náà fẹ́ tojú bọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti pogun látijọ́ yìí kọ́ só mọ̀ pé yóò affect ọrọ̀ ajé wa. Ẹ̀yin lẹ pogun tẹ́ ẹ sáfogun ẹ̀yin lẹ pọ̀ tẹ́tẹ́ bí sẹ́yìn ẹ bá mọ̀mọ́ o ẹ bá mọ̀mọ́ pé Kristẹni yóò sẹ́yìn ẹ bá ti jáwọ́ lọ́rọ̀ Kristi o ẹ bá ti jáwọ́ lọ́rọ̀ wa àsẹ́yìn ẹ̀yin lálákatakítì ẹ̀yin lẹ gbogbo bí tẹ́ wà láyé kò sí àlàáfíà níbẹ̀ wàhálà àti ìdààmú ni lọ́jọ́ gbogbo. Wọ́n ń pa gígùn mo sì ń bọ̀ bóyá ní episode mi màá fi fídíò kan hàn wá mo lè má lè sọ ìtàn lórí Facebook ọ̀pọ̀lọpọ̀ náà ló ti rí níbi tí wọ́n ti gbé odidi géńdé sí àárín ọ̀nà tí wọ́n mú ní pàpàkókó tí wọ́n dẹ̀ gbé ọ̀bẹ sí lọ́rùn jáde ń pariwo Allahu Akbar ṣé Allahu Akbar yẹn ṣé eriwo yà ní àbálẹ́lúyà ẹni kì í ṣe mùsùlùmí Nàìjíríà ni wọ́n dẹ̀ ń yà wọ́n tún sẹ́ndì ẹ̀ sí wa inú yín dẹ̀ ń dùn ẹ̀ dẹ̀ ń pariwo Allahu Akbar aláwo la mẹ̀jẹ̀ aláwo ní mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ tẹ́ bá wọ́n ń pa mùsùlùmí náà fine wọ́n ń pa oníṣẹ̀ṣe wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa Kristẹni bá Amẹ́ríkà bá ń bọ̀ wá gbèjà wa gbogbo wa ní ọjọ́ gbèjà tó bá ń bọ̀ wá jẹ wá níyà gbogbo wa náà láàjọ jìyà. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tó ṣe ti Palestine mo kọrin kan fún ẹ nígbà yẹn tó bá gbàgbé nígbà tẹ́ ṣe ti Palestine tẹ́ ń gbé àsíá káàkiri tẹ́ ní Nàìjíríà ẹ bá kí Palestine gbogbo ayé ń pariwo fún ẹ pé Mufti-Iwo wọ́n dá wàhálà lẹ̀ mo wá sọ fún ẹ pé àrọ́ tó lójú tó létí tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ó dé ẹ má bá wí ẹ má bá jà o bógun bá dé àrọ́ ńlá tí ìbọn tẹ̀ lọ bógun yẹn bá dé yóò kàn wọ́n náà kó síbi tẹ́ ẹ lè sáwọ̀ gbogbo yẹn pátápátá èmi gbàgbọ́ pé eléyìí ní solution ìjọba bó rí solution sí x-men kidnapper Boko Haram gbogbo àwọn tó wà ń bí pátápátá tí wọ́n jẹ́ kí ní mùsùlùmí ni Islamic ni gbogbo àwọn tó ní atrocity lọ́wọ́ oníṣẹ̀ṣe wo ló fọ́ọ̀mù gúrùpù terrorist Christian wo ló fọ́ọ̀mù gúrùpù terrorist ní Nàìjíríà bí kí ló dé ẹ̀ẹ́dẹ̀ bá ọpọlọ yín sọ̀rọ̀ ẹ wá ń wá wá wí ẹ sọ pé ìlú tó bá ti lẹ́sìn kíní kankan ìjẹsìn kọ́lé léyìí ìka oníyín mufti ọ̀dẹ̀tún lẹ́nu wípé tẹ́lẹ̀bọ àti Christian bá ṣèlú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní gbogbo tó kálẹ̀ yẹn èwo ni ó ṣẹlẹ̀ báyìí èwo ni ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn mùsùlùmí ń ṣe muslim ticket èwo ni ó ṣẹlẹ̀ nú ẹ̀ èwo làlàáfíà wà ń bẹ̀ yóò dára fún wa ẹjọ́ mo tún bọ̀ ẹ máa bá mi pín eléyìí yóò dára fún gbogbo wa in Jesus mighty name akí ẹ káàbọ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà àti gbogbo wọn tó bá kù China tó ló ń bọ̀ wá gbìjà wa ibi tí wọ́n tà wá sí gangan nìyẹn àwọn akọ́ ló ń bọ̀ wá gbìjà ó fẹ́ wá dìfẹ́ǹdì àwọn ọrọ̀ ajé ẹ̀ tó wà ń bí ni lórúkọ Jésù yóò dára fún wa China ọmọ kó máa gbìjà wa táwọn kan fi ń gbẹ́ helicopter tó ń gbé helicopter lọ sínú gbó tó fi ń pín nǹkan ìjà ogun padà ń rí live. ojú oró ẹ kú àlejò mi ọ̀sibàtà ẹ kú àlejò odò gbogbo alákatakítí ẹ kú àlejò ogun ojú oró ẹ kú àlejò omi ọ̀sibàtà ẹ kú àlejò odò
gbogbo alákatakítí ẹ kú àlejò Ogun. báwo la fáà kan ó ṣe jáde mẹ́ẹ̀ sọ wípé ó fẹ́ negotiate pẹ̀lú àwọn terrorist Gumi tó wọ́n bẹ̀ yìí bí bàbá yìí náà ṣe disturb Nàìjíríà nìyẹn negotiate pẹ̀lú terrorist nítorí kíni ẹ jẹ́ bọ́dọ̀ sọ gbọ́dọ̀ náà ìfẹ́ sọnù láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí àwọn sẹ́gbẹ́ kí Amẹ́ríkà mẹ́bọ kọ́ mẹ́bọ ìlú wọn lamẹ́ríkà wọ̀ rí tó nítumọ̀ Gumi fúnra ẹ̀ threat ní fún Nàìjíríà yìí èmi ò wá láti support èèyàn kankan be it Muslim be it Christian lórí ọ̀rọ̀ genocide àwa jáde there is no Christian this is genocide they are killing Christians as much bí wọ́n ṣe ń pa Christians wọ́n ń pa Muslims náà even numbers the Mùsùlùmí tí wọ́n ti pa ó ju Christians lọ but bàtà wa dákẹ́ nígbà táwọn pastors ń sọ̀rọ̀ ń sìn pé wọ́n ń pa wá ẹ wá dúró àwọn tó wọ́n pa ń plẹ̀tù Abubakar Gumi yìí náà ló sọ wípé over his dead body ni Christian máa rúlẹ̀ Nàìjíríà yìí ṣé ẹ̀ sí láyé ni táwa ni wis Ahmed Abubakar Gumi tó jẹ́ pé ìjọba ibo ló ti negotiate pẹ̀lú terrorist láyé ibi ó yẹ ṣì máa ṣiṣẹ́ lọ ẹwà active bọ̀tẹ́ bá ti mọ àwọn èèyàn àbáyé negotiate ibo ló ti ṣe wá láti support èèyàn kankan be it Muslim be it Christian lórí ọ̀rọ̀ genocide aṣọ sọ̀tún aṣọ sósì and these are facts quote me anywhere gbogbo nǹkan tí mo fẹ́ sọ yìí these are what facts ìwọ náà bọ́sọ̀ online kò wá head of Nigerian Army chief of defence staff wa Christian ni Olúfẹ́mi Olúyèdè IG wa Inspector General of Police Christian ni Káyọ̀dé Ẹgbẹ́tókun and the Nigerian security tracker data collected by Council on Foreign Relations mo bluff o mo mọ̀ nǹkan tí mo sọ o nǹkan tí mo sọ yìí quote me anywhere wọ́n náà wà data wọn sọ wípé Boko Haram wọ́n ti àtàkì 83 churches wọ́n dẹ̀ àtàkì 72 mosques ṣé ń tẹ̀lé mi Boko Haram ti pa more than 2,000 Muslims Boko Haram ti pa more than 1,500 Christians èwo ló pọ̀ jù Damilo but we do not have business with the figure we do not have business with the figure iye èèyàn tó ṣe kíní kan ṣé àwọn ẹ̀mí tó ń bọ̀ yìí ṣẹ́mi eṣinṣin ni àbí téèyàn we do not have problem with the belief Christian ni o Muslim ni o ẹlẹ́bọ ni o kò sí nǹkan tó pọ̀ wá sáwọn èèyàn bíi tiwa kọ́ ló ń kú ni wọ́n ìtẹ́yẹ̀ kan máa centralize ẹ̀ wípé it is Christian genocide these are facts. But the problem ibi tí wàhálà wà òun ni pé àwa mùsùlùmí ní problem àwa mùsùlùmí ní kíni problem because kò sí àdọ́rà lára wa kò sí civilization mo dẹ̀ máa ń sọ fún wa tá a bá continue báyìí irú orúkọ tí èyí ṣe tiwa yìí náà ni wọ́n máa sọ wá tálùkì àmọ́ ọlọ́run fi Islamist terrorist Islamist terrorist Islamist terrorist Boko Haram kí ni wọ́n gbé síwájú Islam ló sọ wá sí tó yẹ ká máa ṣe fúnra wa nìyẹn o àwọn àfà eléyìí ó ṣe kinní kan ó ṣe gbá kan òun lá máa sọ kiri máa pa ara wa jẹ máa pa ara wa lórúkọ jẹ. Al-Qur'ani dẹ̀ sọ fún ẹni Suratu Ma'idah wípé man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard ẹni tó bá pa ẹ̀mí kan tí ò lẹ́tọ̀ọ́ sí abo ṣèbàjẹ́ kan nílẹ̀ faka annama qatala an-nasa jami'an ó dàbí ẹni tó pa gbogbo ẹ̀mí ni wa man ahyaha ẹni tó bá yí ẹ̀mí kan faka annama ahya an-nasa jami'an ó dàbí ẹni tó yẹ gbogbo ẹ̀mí ni. Gbogbo àwọn pípù yìí gbogbo aná làwọn fídíò wáì tí wọ́n ní tàbí ẹ̀ wípé àwọn Muslims ni wọ́n gbé ọmọnìyàn báyìí wọ́n gbé síwájú kámẹ́rà báyìí wọ́n dẹ̀ bẹ́ orí ẹ̀ wọ́n dẹ̀ máa fa idà sókè Allahu Akbar Allah ṣé Christian ló máa ń sọ Allahu Akbar ni ṣáwọn Júù ni wọ́n sọ Allahu Akbar ni ṣáwọn oníṣògo ni wọ́n sọ Allahu Akbar ẹ jẹ́ bọ́dọ̀ sọ gbọ́rọ̀ náà wá sí tó yẹ ká ṣe ní àwọn èèyàn kan nígbà táwọn Boko Haram bẹ̀rẹ̀ wọ́n máa sọ wípé jihad ni wọ́n ṣe jihad láwọn olórí kíkú káfà kan jáde kó máa sọ pé jihad láwọn yẹn ṣe. Now let's go back to the fact tún lélẹ́yìn ó lè wá Nigeria is the largest Islamic Christian on earth. Ìlú tó jẹ́ pé bí mùsùlùmí ṣe pọ̀ ni Christian náà ṣe pọ̀ mo sọ pé mùsùlùmí Nàìjíríà ló pọ̀ jù má sì mí gbọ́ ká sọ pé percentage mùsùlùmí sí
Kristẹni bọ́n ṣe pọ̀ jù láyé Nàìjíríà ni, quote me anywhere wọ́n náà lọ wà. tọ́lọ́ náà sọ fún wa nínú Al-Qur'an wípé walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wa la yazaluna mukhtalifin. tó bá wù Ọlọ́run á ṣe everybody Christian, tó bá wù á ṣe everybody Muslim, tó bá wù á ṣe everybody lẹ́lẹ́bọ̀, wa la yazaluna mukhtalifin. Ọlọ́run yẹ ẹ̀ní yẹ ẹ̀ní gbò ẹ̀ní jẹ ẹ̀ní wà lójú kan náà. Ọlọ́run ló ti sọ ìnà àwọn ayé Al-Qur'an ni. Ọlọ́run ti sọ fún wa wípé walawla daf'u Allahi an-nasa ba'dahum bi ba'd. Ọlọ́run ní tí èbá ṣe wípé a fi apá kan dáàbò bo apá kan, mùsùlùmí ò gbọdọ̀ sọ pé torí tiwa yìí nìkan lọ́lọ́run ṣe ṣẹ́kù Nàìjíríà, onírọ́ ni ọ́. Kírísítánì ò gbọdọ̀ sọ pé àdúrà wa nìkan ló jẹ́ kí Nàìjíríà ṣẹ́kù, onírọ́ ni wọ́n náà. Bàláyà àwọn Bàtálá ni onírọ́ ni ẹ́. Ọlọ́run ní walawla daf'u Allahi an-nasa ba'dahum bi ba'd. Tí ò bá ń ṣe wípé a fi apá kan dáàbò bo apá kan ni, lahuddimat sawami. Ọlọ́run ní gbogbo ibi táwọn fadá tó máa ń kójọ sí, gbogbo ẹ̀ ni ò bá ti parun. Wa biya'un, gbogbo àwọn churches ni ò bá ti parun. Wọ́n sọ̀lẹ̀ wọ́tún, gbogbo àwọn sinagogu táwọn èèyàn lọ ń ṣàdúrà ṣẹ̀sìn bẹ̀, gbogbo ẹni ò bá ti parun. Wa masajidu yuzkaru fiha ismullah, àti gbogbo àwọn mọ́sálásí táwọn èèyàn ti ń dárúkọ Ọlọ́run, tí ìbá ń ṣe pé à ń fi apá kan dáàbò bo apá kan, Ọlọ́run wọlé àwọn èèyàn kan mọ́ra wọn lára ni. Ohun tí mo wá fẹ́ lò, mẹ́sẹ̀jì eléyìí títí wá ní ẹ́, tó ní kálukú lọ máa wà. Mẹ́sẹ̀jì mi fún orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Nàìjíríà, nínú Constitution Nàìjíríà, Section 14, subsection 2B. Mo nílé kó ti torí àsìkò. Àmọ́ sọ fún wa pé security aráàlú, ìjọba ló gbọ́dọ̀ provide security fún wa. Ìjọba ló gbọ́dọ̀ ṣe kíni? Kó provide security fún wa. But ibo ni problem wà? Báwo la fáà kan ó ṣe jáde? Mẹ́ sọ wípé ó fẹ́ negotiate pẹ̀lú àwọn terrorist. Àwọn terrorist yẹn, àwọn bandit yẹn, àwọn kìnnìkan bá ti negotiate pẹ̀lú wọn, ara àwọn èèyàn tí wọ́n kó gbà àsìkíní ṣe bá fà ní ẹ́. Mo dẹ̀ ń sọ fáwọn èèyàn, politics ti bà ẹ̀sìn jẹ́ nínú Nàìjíríà yìí, pàtàkì jùlọ ilẹ̀ Yorùbá yìí, nítorí àwọn èèyàn kan náà fẹ́ tako Ilekun láhùn, wọ́n fẹ́ tako Mekas, a ló ń gbé àwọn ìzálà, a ló ń gbé wọn wá sí ilẹ̀ Yorùbá yìí. Problem tí wọ́n dálẹ̀ náà títí òyì tán, òun là ń fà wáyẹ̀ o. Àti lo Wahhabism ideology kò work. Ẹ̀tún ti lọ gbé àwọn ìzálà náà wá. Ṣé kan rẹ ló fọ́ọ̀mù ìzálà ni? Gumi tó wọ́n bẹ̀ yìí, bí bàbá yìí náà ṣe disturb Nàìjíríà ni ẹ̀. Negotiate pẹ̀lú terrorist nítorí kíni? Fact ni. Fact òun ni. Ìzálà tán sọ yìí, wọ́n dá ìzálà lẹ̀ 1978 ní Jos. Wọ́n pe arákùnrin kan ní Sheikh Ismail Idris. Ismail Idris yẹn, ọmọ iṣẹ́ lára àwọn ọmọ kéwù Abubakar Gumi, bàbá Ahmed Abubakar Gumi, òun ni. Kí ló fà? Nígbàtí Ahmed Bello kú 1966, torí wípé àfáà ní laysa bi insanin wala aqilin man la ya'i tarikha fi sadrihi wa man wa'a akhbara man qablahu adafa a'maran ila umrihi. Àfáà ní tó bá sọ pé èèyàn dà, ẹni tí ìbá ha ìtàn, tí èèyàn rántí ìtàn, tó bá ní èèyàn dà kò gbọdọ̀ pé rẹ̀ léèyàn. Tó bá ní onílàákàyè dà, ẹni tí ìbá rántí ìtàn kò gbọdọ̀ pé rẹ̀ ní onílàákàyè. Wa man wa'a akhbara man qablahu, ẹni tó bá ha ìtàn àwọn tó ti kọjá tó mọ̀ àdọ́fà àmẹ́rẹ̀ ilẹ̀ òmùrí, ó ti jẹ́ kí ọjọ́ orí mi lékún yìí ti ń bẹ lára rẹ̀, torí tó bá rí nǹkan tó fẹ́ wọ́ yóò wò wípé irú ẹ̀ ṣẹlẹ̀ lánàá kò gbọdọ̀ ṣẹlẹ̀ ní. Bàbá rẹ̀ yìí ní 1966 táàmẹ́dù Bello kú, lára àwọn ọmọ tó ń bẹ lẹ́yìn Ahmed Bello yìí, Abubakar Gumi ẹ̀, ó bá wò wípé ẹni tá fẹ̀yìntì ló ti lọ yìí pẹ̀lú political ambition àti gbogbo ẹ̀tọ́ ní kí láṣe. Lòun náà bá wò wípé ẹ jẹ́ ká fọ́ọ̀mù nǹkankan, àmọ́ a ní alliance pẹ̀lú Saudi, táàmẹ́ sọ wípé a fẹ́ bá àwọn onísúfí jà ní àwọn Kọ̀dìríyà àti Tìjàníyà, ìkan tó bí ìsàlá mi àti political ambition Abubakar Gumi. Abubakar Gumi yìí náà ló sọ wípé over his dead body ni Christian máa rúlù Nàìjíríà yìí, ṣe ẹ̀ sí láyé ni. Táwa ni wíìs Ahmed Abubakar Gumi tó jẹ́ pé ìjọba ibo ló ti negotiate pẹ̀lú terrorist láyé. Ibi ó yẹ ṣì máa ṣiṣẹ́ lọ ẹwà active, bọ̀tẹ́ bá ti mú àwọn èèyàn àbáyé negotiate, ibo ló ti ṣe. The only thing tó lè ṣe fún wọn tó bá láwọn ò terrorize mọ́, wọ́n lè reorientate wọn kí wọ́n fi wọ́n sínú system wípé wọ́n ṣèjọba wọn ṣe kíní kan.
ẹ dákun àwọn tí wọ́n ń ṣe é yìí kí ni wọ́n ń pera wọn? Mùsùlùmí ló ń pera wọn. So tí wọ́n bá ń lébẹ̀lì wa láti ta, iṣẹ́ tó yẹ káwọn afá máa ṣe rè wípé èyí tí wọ́n ń ṣe yóò ń ṣe ìsìlámù. Àbájáde there is no Christian this is genocide. They are killing Christians as much bí wọ́n ṣe ń pa Christians wọ́n ń pa Muslims náà. Even numbers the Mùsùlùmí tí wọ́n ti pa ó ju Christians lọ. But ìgbà táwọn dákẹ́ nígbà táwọn pastors ń sọ̀rọ̀ ń sìn pé wọ́n ń pa wá ẹ wá dúró àwọn tó wọ́n pa Plateau. Àwọn ọmọ ẹ̀sọ́ pé jihad ni wọ́n ń ṣe. Àmẹ́jọ wa èyí tí máa fi parí ẹ̀ fún gọ́ọ̀mẹ́ntì tí wọ́n bá mọ nǹkan tí wọ́n ń ṣe. Gúnmi fúnra ẹ̀ threat ni fún Nàìjíríà yìí. Gúnmi fúnra ẹ̀ is a threat to the Federal Republic of Nigeria. Ṣé wọ́n rẹ̀ wá ìgbà tí ìfẹ́ sọnù láàrin Yorùbá àti Haúsá àti Igbo, ìfẹ́ sọnù láàrin Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí, àwọn sọ pé kí Amẹ́ríkà mẹ́bọ kọ́ mẹ́bọ ìlú wo l'Amẹ́ríkà wọ̀ rí tó nítumọ̀. Ìgbà tí ó sì fẹ́ láàrin wa ẹ wo Libya náà. Báwo ni Libya ṣe rí láyé Kọ̀sáfì, Gaddafi? Ṣé Libya ní fọkànbalẹ̀ lẹ́ni? Ẹ lọ Iraq, ẹ lọ Syria, ṣé Amẹ́ríkà náà kọ́ ló create àwọn ISIS ni? Ṣé òun kọ́ ló create àwọn Daesh ni? Ṣé òun kọ́ ló create àwọn Al-Qaeda ni? Ìlú wo l'Amẹ́ríkà wọ̀ tó ní fọkànbalẹ̀? Àwa àjẹ́kífẹ́ lékè, ọ̀tẹ̀ lágbé lékè, t'Amẹ́ríkà bá wọ ìlú yìí, tí wọ́n bá wọ ìlú yìí, Nàìjíríà ò lè nísinmi o. Ibi tí wọ́n pín wa dé náà, Northern region, Southern region, òun la fi pín yẹ́lẹyẹ̀lẹ dè ní o. Táwọn British pín wa. Nítorí bẹ́ẹ̀, wá sí mi náà ni wípé, ya ayu annas, Ọlọ́run ni mo pè yín ènìyàn, inna khalaqnakum min dhakarin wa untha. Ọlọ́run ni mo dá yín látara akọ̀kan àtabo àti Igbo àti Yorùbá àti Haúsá àti Tífì àti Núbé, ara Ádámù àti Háwà náà ni gbogbo àti jáde o. Wa ja'alnakum shu'uban, mo wá ṣe yín nation kankan, wa qaba'ila, mo ṣe yín ní clans kọ̀ọ̀kan, ìdílé kọ̀ọ̀kan, lita'arafu kẹ́lẹ̀ mọ̀ wúlò kó wà lára ara yín lọ. Inna akramakum indallahi atqakum. Kírísítẹ́nì kọ́ ló dájú, Mùsùlùmí kọ́ ló dájú, ẹlẹ́bọ kọ́ ló dájú, Ìgbò kọ́ ló dájú, Yorùbá kọ́ ló dájú, Haúsá kọ́ ló dájú. Inna akramakum indallahi atqakum. Ẹni tó páyà Ọlọ́run wọn bá jù, òun ló dájú wájú Ọlọ́run. Táàbà mú wá sílò ọ̀rọ̀ Christian genocide, Muslim genocide, òun kọ́ genocide is genocide. Kí ìjọba bá wa wá nǹkan ṣe sí. Káwa náà, àwa tó ń lò náà ni o, àwa ni sùfàyò wọn, àwọn ọmọ wọn bẹ́ẹ̀ lóyìnbó. Mùsùlùmí òdodo tó ní humanity nínú, tó sì tún ní love nínú, tó ní peace nínú, mo kí yín. Muslim with humanity, peace and love, mo kí yín. Ẹ̀yin tí ẹ ò gbé ẹ̀sìn lórí, tẹ́ ẹ fi ẹ̀sìn yín lẹ̀ kẹ́ lọ máa tan ìdí ẹ̀sìn míì wò tó fi wá di pé túlétúlé ti tọ́ bọ̀kú lójú. Ìyẹn ni wàhálà tó ń ṣẹlẹ̀ lórí mídíà. Mo kí ẹ̀yin tó jẹ́ wípé ẹ ní ìwà ẹ̀tọ́ ọmọnìyàn lára. Mo kí gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá, a kú ọjọ́ méjì, ọjọ́ mẹ́ta, yóò dára fún wa, ojú òní tiwa. À ń súnmọ́ ọdún súnmọ́ wa, lórúkọ Jésù kò ní bá wa nínú sàárè, bó ṣe máa rí nìyẹn, Jesus mighty name, lórúkọ Jésù a ò ní ṣubú dẹrù ayọ̀ nù. Ẹ jẹ́ wà lálàáfíà, ìjọ Kérúbù àti Séráfù a ní bàjẹ́, ìjọ Orímọládé kò ní bàjẹ́ o, gbogbo ìjọ ọmọlẹ́yìn Kristi a ò ní bàjẹ́ o. tọ́ ọ̀rọ̀ lẹ́gbẹ́ tí bàbá Takuti-Jesu wí àti Imam Kabir tí gbogbo èèyàn mọ̀ sí bàbá sọ̀rọ̀ sókè. Bẹ́ẹ̀ bá wo àwọn méjèèjì ìṣọ̀kan ọmọ Yorùbá, òun náà ni wọ́n wà. Gẹ́gẹ́ bí ìkànnì ìyẹn Yorùbá Parapọ̀ TV tó jẹ́ pé ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún ní ìkànnì yìí. Àárín ọmọ Yorùbá ò ní dàrú, àárín ọmọ Yorùbá ò ní túkà. Wọ́n ní jù báyìí lọ táàrí lábalábí tá a wà yìí fún sáà tá a wà yìí. Ọba jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá, àbí ẹ ti jẹ́ olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí, ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀. Ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀, ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́. Èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Tọ́ búburú kan ò ní ṣe yín o, kò ní ṣe wá. Ẹja ṣíà ètò ọ̀hún, ẹja pín kálẹ̀. A ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ rí ni o. A ò ní gbọ́rọ̀ ìbànújẹ́ síra wa o. Ire lónìí o, ire kàbìtì. Àtìrẹ́tìrẹ́ o, ọmọ aláṣẹ dìde. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ bí ayé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀, ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. Àtìrẹ́tìrẹ́ o, ọmọ aláṣẹ dìde. Àtìrẹ́tìrẹ́ o. Àtìrẹ́tìrẹ́ o, ọmọ aláṣẹ dìde. Ó wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ bí ayé kọrí sí. Ká lè mọ bí táyé kọrí sí. Wá bá wa sọ̀rọ̀ ìjìnlẹ̀. Ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé.
Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.